adájọ́ ṣubú lulẹ̀ ó sì kú nínú ọ́fíìsì rẹ̀ lásìkò tó ń múra láti lọ dájọ́ nínú ilé-ẹjọ́. adájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ní ìlú Àkúrẹ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lókùlù Sódìípẹ̀ ó ti jáde láyé báyìí. ìròyìn ní nínú ọ́fíìsì rẹ̀ ló ti déédé ṣubú lulẹ̀ tó sì gbabẹ̀ kú lásìkò tó ń múra láti wọnú yàrá ìgbẹ́jọ́ lọ láti lọ dájọ́. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, gbogbo akitiyan àwọn ènìyàn láti dóòlà ẹ̀mí adájọ́ ọ̀hún ló já sí pàbó látàrí wípé kí wọ́n tó gbé dìgbàdìgbà dé ilé ìwòsàn ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó ẹlẹ́ran ti mọ́ran ẹ̀ lọ ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ó lóun ò bára ayé ṣe mọ́ ará ọ̀run ló kù tóun ó máa bá kọwọ́ bọmi lálákejì. alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò àná ní ìlú Àkúrẹ́ Rótìmí Ọlọ́runfẹ́mi ló fìdí ìròyìn náà múlẹ̀ fún wa lójú òpó WhatsApp rẹ̀. ó ní òótọ́ ni ó ṣubú nínú ọ́fíìsì rẹ̀ ó sì kú. adájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ní ìlú Àkúrẹ́ ó ní ó ṣàdédé ṣubú lulẹ̀ kí wọ́n tó gbé e dé ilé ìwòsàn ó ti jáde láyé. nígbà tó ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan, alága àjọ NBA ní ìlú Àkúrẹ́ Bánjí Ayénákin ó sọ yí pé ikú adájọ́ ọ̀hún ó bá àwọn lójijì tí àwọn ò sì mọ ohun tá a wí sí ọ̀rọ̀ ọ̀hún. olúwa mi jẹ́ adájọ́ tó ṣe é múyangàn, ọlọ́pọlọ pípé ènìyàn ni tó sì ní orúkọ rere. mo bá gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn àti gbogbo ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àkúrẹ́. gbogbo ọmọ ẹgbẹ́ NBA la bá kẹ́dùn ní ìlú Àkúrẹ́ kí Ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rere. wọ́n ní adájọ́ tó jáde láyé ọ̀hún ẹni ọdún 77 ni kó tó tẹrí gbàsọ. adájọ́ ṣubú lulẹ̀ ó sì kú nínú ọ́fíìsì rẹ̀ lásìkò tó ń múra láti lọ dá ẹjọ́ nínú yàrá ìgbẹ́jọ́. ẹ má gbàgbé láti bá wa subscribe kì í dánwó ènìyàn rárá níbi tí wọ́n kọ subscribe sí ẹ̀tẹ̀ kẹ́ fi bá wa subscribe.